Hi everyone, welcome to my channel. Ẹ jọ̀wọ́ ẹ sọ fún wa nípa Ọ̀rúnmìlà. Ta ni Ọ̀rúnmìlà jẹ́? Báwo ni a ti gbélé ayé? Ọ̀rúnmìlà ó gbélé ayé, ó lò pẹ̀lú ìrọ̀rùn. Ó gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn, ó lólé ayé. Ó dàbí ọ̀rọ̀ kan sìn láwọn oríta ibì kan tí ń bá wọ ọbẹ̀ yẹn. Ẹ mọ̀ pé ayé ìsìn a máa ń wà fún kinní kan. Mo nífẹ̀ẹ́ lágbájá báyìí láti inú ọkàn títí ẹ wá. Ò nífẹ̀ẹ́ láti inú ọkàn ẹ gangan fúnra rẹ̀. But ǹjẹ́ o lánú ò sọ fún? O sọ fún tọ̀hún pé lágbájá o, mo nífẹ̀ẹ́ o, mo gba títí ẹ o. Are you hearing me, my brother? Yóò ń gbọ́ olóòtú. Mi ò nífẹ̀ẹ́ o, mo gba títí ẹ o. But bàbá wa káwọ ẹ̀ kó máa jẹ́ mọ́ rẹ̀, kẹ́rẹ̀ máa jẹ létí ọpọ́n ọfá. Ibi tó ti gbé di pé Ọ̀ṣun ló wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà ńgbà náà. Ọ̀ṣun ló wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà. Ìgbà t'Ọ̀ṣun wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà fún nílé, ó ń gbé bẹ̀, ó ń jẹ, ó ń mu. Ṣàdédé ibi tó ti di pé ẹ̀rí pé kò sí ohun tó ti wà ní wọ́n ní bó ti wà láti tètè kọ́ ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí o. Kò sí nǹkan tó ti wà nígbà wáṣẹ̀ tó tún yẹ tó fẹ́ ṣẹlẹ̀ ńsìn tó fẹ́ jẹ́ tuntun lójú àwọn ọmọ Ádámọ̀ ńsìn o. Ó ti wà látọ̀rí àwọn bàbá wa ni, àwọn bàbá ńlá wa ni o. Ọ̀rúnmìlà bá dọ́gbọ́n. Nígbà tó dọ́gbọ́n fún Ọ̀ṣun, ó ra bu nǹkan mọ́ńbé kan ló bá dàbí ọgbọ́n, ìyẹn bá sùn. Bàbá bá ṣàwo. Nígbà tí bàbá ṣàwo tán, Ọ̀ṣun wá wo bí ara òun ṣe ń ṣe. Ó wo bá ara òun ṣe ń ṣe pé ara òun ò rí báyìí tẹ́lẹ̀, kí ló wá ṣẹlẹ̀? Òun náà bá sì lọ gbé irúnmọlẹ̀ òòṣà títí ẹ̀ náà ló bá gbé wá sí iwájú ìta ilé Ọ̀rúnmìlà. Ẹni tí ó bá òun sùn o, tó gbọ̀nà ète tó fi bá òun sùn o, kó rí máa fọ́ o, kẹ́dọ̀ máa dùn o, kó máa ṣe o, kó máa mọ̀ o, kó rí máa bẹ́sẹ̀ bá ṣe ń dùn ní kápá máa ró o. Ọ̀ṣun ń yípo òòṣà yẹn. Ìgbà tó yípo ẹ̀ títí tó ṣú. Ìgbà tó yípo ẹ̀ kò ju ìṣẹ́jú bíi mélòó kan láfẹ́ bá fẹ́. Ìtorí ẹ̀ ni kò sí alágbára kan bì kankan, Èdùmàrè ní àṣẹ àti agbára ń bẹ ní ọwọ́ ẹ̀. Ẹni t'Ọlọ́run bá yọ̀ǹda ẹ̀ fún ni o. Ibi tó ti wá ń ṣe kínní lèyàn ó bá rẹ bàbá Ọ̀rúnmìlà sára. Lórí ń fọ́ bàbá lára ń ro lórí àdá ń gbà. Ìkọ́ báyìí ni èmi ni mo ṣe nǹkan báyìí. Bàbá ẹ̀ sì ti sọ fún mi, ẹ bá má gbọ́ ọ̀nà báyìí ẹgbẹ́ kan kò bàbá ṣàsùn. Ọ̀ṣun ṣàpàpà bí ọmọ yẹn. Ìgbà tó máa fi bí ọmọ yẹn ojú Ọ̀ṣun, ó wá jẹ́ ọkùnrin, èṣù sí ni. Ìgbà tó wá lọ Ọ̀rúnmìlà ni Ọ̀ṣun wá sọ pé òun ò lè fẹ́ o. Òun ò ní fẹ́ lọ́dà pé báwo wá ni irú kíní tó lò yẹn yọ̀ǹdẹ̀ fóun lónìí ó ní ṣèbí èyí tóun fẹ́ bí fún ẹ òun ti bí fún ẹ. Ẹni tí yóò máa fàṣẹ sínú gbogbo nǹkan tó yóò jẹ́ ìránṣẹ́ fún ẹ òun ti bí fún ẹ, which is èṣù láàróyè àrògbónú ẹbọra tí ń jẹ́ Látọ́pa. Olóòtú ṣó ń gbádùn mi? L'Ọ̀ṣun bá kó àwọn wòjà ẹrù ẹ ló bá kó nǹkan bó ṣe lọ nìyẹn. Òun ló fi jẹ́ wípé ẹ lè délé Ọ̀rúnmìlà kẹ má bá èṣù níta gbangba. Bẹ́ẹ̀ bá wájú lé ẹ bá lẹ́yìn kùlélé. Ọ̀rúnmìlà ló léṣù. Bọ̀ tó lójú àwọn àgbàlagbà babaláwo. Yóò ń gbọ́ olóòtú. Àwọn àgbàlagbà babaláwo tó jẹ́ àwọn àgbà àtijọ́ ọ̀gbà wọn, àwọn náà lè sọ ìtàn, náà lè wọ oríta àbí tí mo wọ̀ yẹn. Bọ̀ tán bá fẹ́ sọ
wọ́n á ní ìránṣẹ́ náà ní láàárọ̀ ìyá àrògbó lóòótọ́ bàbá ẹ̀ l'Ọ̀rúnmìlà ìránṣẹ́ ẹ̀ ni ìtorí ẹ̀ ní tí babaláwo bá rúbọ lọ tó bá rúbọ bọ̀ bó bá bọ fá lọ tó bá bọ fá bọ̀ tó bá jẹ lọ tó bá jẹ bọ̀ á ní kán lọ dà yìí tó kù fésù àbí kán gbé tutù kán lọ gbé fésù ó ń tọ́jú ọmọ ẹ̀ náà ṣe ni. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ débè oríta yẹn but àwọn tó bá jẹ́ àwọn bàbá wa àwọn bàbá tó ẹ̀pọ́n bá sì kù tó ń bá kọ́ fá tó ń gbọ́n fá yanranyanran tó ń mọ̀ dáadáa mo mọ̀ pé wọ́n á dọ̀rọ̀ yẹn láde ń gbẹ̀yìn pé báwo ni wọ́n ọmọ yìí ṣe mọ rúùtàn ńlá báyìí tó lọ fà yọ níbi tó gbé wà yẹn ẹ gbádùn mi ìdí nìyẹn àdúrà wa gbà ibi tí Ọ̀rúnmìlà ti kọ́kọ́ ṣe kinní nìyẹn o ẹ ti rí ń sìn pé tó máa ń ṣe nǹkan kan sí pé èèyàn kan dúrọ́ọ̀gì kinní kan fóbìnrin kan ó ṣe kinní kan ṣe rí pé ẹ̀rí ibi tó ti gbé bẹ̀rẹ̀ nílànà ète kan nìyẹn o tó yẹ yín sìn ká tún wá padà sí ibi oríta kan lórí ẹ̀kọ́ yìí gangan ẹ mọ̀ pé kò lópin olóòtú àbí mo parọ́ ni kò lópin rárá ẹ gbọ́ ni ibi tí ọ̀rọ̀ náà yìí máa sọ pé kéèyàn máa ní ìtẹ́lọ́rùn kéèyàn máa ní ìtẹ́lọ́rùn olóòtú ṣé ń gbọ́dọ̀ mi o kéèyàn máa ní ìtẹ́lọ́rùn sí ní bàbá ìwà gan àìní ìtẹ́lọ́rùn Ọbàtálá olóhùn bí ọmọ pupa àwọn ibì kan ni omi ò against bàbá mi o olóhùn náà ló ń gbénú mi ló ń fọhùn bí èèyàn ó ní gbogbo ọmọ tóun bí pupa ní gbogbo ẹ̀ ń jẹ́ wọ́n ní tó bá jẹ́ bẹ́ẹ̀ kò lè tó yẹn ètò ẹ̀ bí èèyàn kan bá parọ́ kò sí irọ́ kan tó fẹ́ pa tó babaláwo kò sọ́nà kan tó fẹ́ gbé gbà ó ti bẹ̀rẹ̀ látòrí àwọn kan títí corruption kò lè hẹ́ndì láíláí bẹ́ẹ̀ ni ó wá ní kí yóò pé Ọbàtálá ó yá lọ kó àwọn ọmọ ẹ wá iye báyìí ni mo máa gbà ó àìṣe fá fún wọn ó gbowó bàbá kì í mọ́lẹ̀ bàbá ra náwó jẹ nígbà bàbá sì ra bọ́ sínú inú pápá ó lọ mú nǹkan kan bẹ̀ ìgbà ó yá ó fi kún gbogbo àwọn ọmọ ẹ̀ ní ara ìgbà ó yá ó ní Ọbàtálá yóò ti rí sí pé gbogbo àwọn ọmọ ẹ̀ ń sìn sí orí pé ìwọ ló lóò fẹ́ kó pamọ́ o dúdú ni mo sì ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ o bọ̀dì wá gbọ́ o má ràn wọ́n iṣẹ́ tójú bá ti fẹ́ rọ̀ o má ràn wọ́n iṣẹ́ o tí òjò bá ti fẹ́ rọ̀ o yóò ti gbọ́ o ibi tójò bá ká ọmọ sọ fún wọn pé kí wọ́n má fi kankan sá pamọ́ sí o ìgbà tó wá dijọ́ kan l'Ọbàtálá bá rán àwọn ọmọ iṣẹ́ lọ bì kan ibi tán ti wá ń bọ̀ lòjò ńlá yìí bá bẹ̀rẹ̀ ní pupa bá tún jáde o l'Ọbàtálá bá ní Ọ̀rúnmìlà ohun tí mo ní o ṣe kọ́ ìgbàgbọ́ bá sùn kí ló dé tí ìwọ náà fi rán wọn ṣe ń pé nígbà tójò fẹ́ rọ̀ tán ọ̀yà síbì kan ìwọ ló bá wo jẹ́ ló bá ṣe fàjẹ́ ṣẹ́yìn náà rí ń pé ìtorí ẹ̀ ni kò sí nǹkan kan lórí ọ̀rọ̀ corruption pé kinní kan pé èmi ni mo Buhari lè máa pariwo corruption pé àwọn ẹni corruption kò lè hẹ́ndì láéláé torí ó ti ṣẹlẹ̀ ó ti wà tipẹ́ ó ti wà tipẹ́ tọ́ bá ń sọ ń sìn pé olóòtú ṣé kí n tún tẹ̀síwájú mo tún fẹ́ wọ ìtàn ibì kan nìyẹn o òṣèlú tá à ń ṣe yìí ta ló kọ́kọ́ ṣe òṣèlú gangan pé conference ta lọ ẹni tó kọ́kọ́ ṣe kí n là á dà fún ẹ jù orí àkànkè orí òṣèlú pé conference pé kákọ́ ṣe conference first conference Ọ̀rúnmìlà ló kọ́kọ́ ṣe ọ̀nà tó sì gbà fi ṣeré nígbà tí ilé ayé di jújú tí gbogbo ẹ̀ ń dàrú t'Ọbàtálá bá rí Ṣàngó yóò gbógun bí Ṣàngó náà bá rí Ògún abínú tán pátápátá bí Ọya náà bá rí òòṣà ńlá yóò bínú gbogbo ẹ̀ ṣáà dàrú gbájágbájá débi pé inú abí Ọ̀rúnmìlà ń pẹ́ Olódùmarè wá àwọn tó sọ pé kóhun lọ ṣe kíní pẹ̀lú ìwàhálà wọn ti fẹ́ pọ̀ ju ti tòun lọ o ló bá Olódùmarè wá ní má padà ní sùúrù ó mọ ohun tó máa ṣe ó ní kí ni nǹkan náà lọ́ọ́ kọ́lé fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan lọ́ọ́ kọ́lé fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ìwọ wá kọ́ tiẹ̀ kó wá wà láàrin
kó wàrà wà láàrin báyìí kọjú kan síbi báyìí kọjú kan síbi báyìí kọjú kan síbi báyìí jẹ́ kójú kan kó dúró báyìí jẹ́ kójú kan ẹ rí pé tí wọ́n bá fẹ́ jókòó ní house ṣe gbogbo wọn náà fèsì ara wọn ṣe bí pátì kan máa wà pátì kan máa wà pátì kan máa fèsì báyìí ni ẹni senate president náà ó máa yẹ kí ni òun náà máa dúró garawu ni olójú ti bá ń parọ́ kó máa yá mi o ìgbà tó Ọ̀rúnmìlà wá ṣe kinní tán ló wá bẹ̀rẹ̀ sí bèrè pé ìwọ tó ń bínú kí ló dé tí wọ́n fi ń bínú kí ló dé tí wọ́n fi ń ṣe báyìí kí ló dé tí pé kinní kan gbá kan kò bá bá yá sùn tó bá wá jẹ́ bẹ́ẹ̀ àyè titi ẹ tí wàá máa gbèrè má mọ ohun tí onílé kejì ẹ bá ń ṣe ẹ má dà wọn láàmú mọ́ ó ṣàṣe kinní yẹn títí òǹkùlùkù sọ gbogbo ẹ̀dùn ọkàn ẹ̀ wọ́n náà ṣe national conference wọ́n fẹ́ yárú ọgbọ́n Ọ̀rúnmìlà lónìí bọ̀tì ìwà jẹgúdújẹrá kò lè jẹ́ kán ní òye yẹn ẹni tó sì máa fún wọn nírú ọgbọ́n yẹn tán fẹ́ fi gbé tán fẹ́ kó ìwọ́sọ tiẹ̀ kí ló ń bí ẹnu irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀rúnmọlẹ̀ òun ni first conference ẹ̀ ń pẹ́ ẹni tó kọ́kọ́ ṣe conference láyé yìí pẹ̀lú àwọn ọ̀rúnmọlẹ̀ pẹ̀lú gbogbo àwọn ẹbọra pátápátá Ọ̀rúnmìlà ni òun sì ni president gbogbo wọn òun ni president gbogbo ọ̀rúnmọlẹ̀ pátápátá ilé ayé sì bẹ̀rẹ̀ sí ní rójú wọ́n ń gbégbé àlàáfíà wọ́n jọ ń ṣe sọ́tún wọ́n jọ ń ṣe sósì bẹ́ẹ̀ náà ni inú àwọn kan dùn inú àwọn kan ò dùn tó tún bínú ìyẹn tó ṣẹlẹ̀ nínú Ìrẹtẹ̀ méjì ń bẹ̀ yẹn inú àwọn kan ò dùn inú àwọn kan tún dùn but kò wá gbóná janjanjanjan but nísìn ó ti tún fẹ́ máa gbóná janjanjan ní Nàìjíríà wa báyìí o gbogbo wọn sì tán bá lọ bẹ́ẹ̀ sí kí wọ́n fẹ́ lọ ṣe wọ́n fẹ́ lọ jalè ń bẹ̀ ni ṣe bọ́ Ọ̀rúnmìlà ṣe sọ pé kán ṣe náà ṣe yẹn wọn tẹ̀lé lànà Ọ̀rúnmìlà rárá Ifá ń tolé ayé ṣe ni tán bá fẹ́ búra fún wọn sì wọ́n á ní kán lọ gbé Kùránì wá kán lọ gbé Bíbélì wá kán bá gbé Mr. Ògúnlákáyé jáde wọ́n á ní no my lord is not kíní kan I'm a pastor I'm Allahu Akbar kíní kan Ọ̀rúnmìlà ṣe gbogbo ẹ̀ ó ṣe létò ló fi tó nǹkan ẹ̀ ló fi tún gbogbo ilé ayé ṣe ó sì ráyè tí ẹ ṣe ó lò gbà ẹ̀ tọkùn ẹ̀ sì balẹ̀ ìdí nìyẹn ká ṣòótọ́ ọ̀rọ̀ gbogbo bí tí mo yín sọ lọ yín sìn ká ṣòótọ́ ṣe lórí gbogbo ẹ̀ o but ẹ̀sìn kínní ẹ̀sìn kejì ẹ̀sìn kẹta àwa la kàn ń yà sọ́tọ̀ o igi kan náà ni o ọ̀nà kan náà ni òun ni Fátímọ̀ kọ́kọ́ kì í síwájú lẹ́ẹ̀kan báwo bá jẹ́ awa mu awa náà sọ̀jẹ́ méjì gbọ́rọ̀ òun ló jí bá fún ọ̀ṣẹ̀rẹ̀ màgbò tí ó lọ kójú ọ̀nà lọ́wọ́ ọ̀bọ ǹjẹ́ yẹn ò mọ̀ pé ojú ọ̀bọ làwa ń bọ náà ẹni tó ké aleluya ojú ọ̀bọ ló ń bọ ẹni tó ké Allahu Akbar ojú ọ̀bọ ló ń bọ ẹni tó ké pàmọ́lẹ̀ ojú ọ̀bọ ló ń bọ ojú kan náà ni àjẹbó ṣe jẹ́ wo lótú àdúrà wa gbà báwo ni jẹ́ àtẹ àní sórí ibú láéláé.